Aṣíwájú tí a rán ibi ìgbafẹ́ ìlọ́lẹ̀ lórúkọ gbogbo àwọn àgbààgbà tó wà ní ọjọ́ òní fún ìlú gbogbo àwa ọmọ bíbí Ilé Ifẹ̀ ní ọjọ́ òní. Ọlọ́run Olódùmarè á jẹ́ kó máa yẹ nínú bàbá. Bá a ṣe ń fi ìrántí yín lọ́lẹ̀ lójú ẹ̀mí yín pẹ́láyé o. Ẹ fi ìrọ̀rùn lògbà. Ẹni ẹlẹ́ni ò nígbà ṣe ń ṣe. Bí ẹ ṣe ń gbé nǹkan mèremère wá sí ìlú Ifẹ̀ ní ọjọ́ òní tí a ń fi Aṣíwájú Alex Dúdúyẹmí Pavilion Ilé Ifẹ̀ tó jẹ́ pé ẹ̀yin náà ní ẹ ṣe agbátẹrù ẹ̀. Aṣíwájú Alex Dúdúyẹmí, Ọlọ́run Olódùmarè á bá wa dúró tì yín o. Nǹkan rere tó ṣojú ẹ̀mí yín ní agbára Ọlọ́run Olódùmarè ìrọ̀rùn lè máa fi lé ilé ayé yín o. Ìtókùnlé ayé yín ojú yín á máa ríre ní o. Orí ire lójú owó máa ń rí lójoojúmọ́, ojú yín á máa ríre. Ojú yín á ríre láàárọ̀, á ríre lọ́sàn-án, á ríre lálẹ́. Lẹ́lẹ́ni ò ní gbà ṣe ń ṣe ọkọ̀ tí mo wílé ní àràárọ̀ mọ́ fún wa. Ground breaking ceremony Aṣíwájú Alex Dúdúyẹmí Pavilion Ilé Ifẹ̀, Ọ̀ṣun State, Nigeria. This groundbreaking ceremony was performed by Ọọ̀ni Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá II, Ọọ̀ni of Ifẹ̀, together with Chief Oyèkúnlé Alex Dúdúyẹmí CON, Aṣíwájú of Ilé Ifẹ̀, on this day, 2nd of August 2025, in honor of a lasting legacy of philanthropy, unity, and service to the Ife Kingdom. May this pavilion stand as a symbol of peace. Say amen. Culture. And progress. For
generations to come. Amen. Bá mi ṣá bàbá látẹ̀wọ́ o. Orúkọ yín ta ti fi lélẹ̀ lénìí kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Tó dẹ̀ ṣojú àwọn ìkan fẹ̀. Ọ̀túnba Apésínà wà ń bí. Ọlọ́run Olódùmarè á jẹ́ ká máa gbórúkọ yín náà dáadáa nífẹ̀ẹ́ o. Ní tó tún jù báyìí lọ tó ní ìlọ́po lẹ́yìn náà tún fi lólẹ̀ lótùfẹ̀ lẹ́nu máa fi lọ́lẹ̀ o. Àti gbogbo ọmọ fẹ̀ tó wà ń bí gbogbo wa la máa ṣoríire o. Ọkùnrin á ṣoríire, obìnrin á ṣoríire. À ń fi ọlá bàbá yìí tọrọ lágbára Ọlọ́run. Nígbà tí mo dórí ìtẹ́ mo rántí bẹ́ẹ̀ ṣe ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Ibi tí wọ́n ti ń gba kí la máa pè bẹ́ẹ̀ ìgbafẹ́ gbàgede tí wọ́n ti ń kọ́mọ níwèé bẹ́ẹ̀ tún ṣe ń gbé eléyìí sílẹ̀ báyìí lójú ẹ̀mí yín ẹ̀yin lè máa parí ẹ̀ lágbára Ọlọ́run. Gbogbo wa náà tí a wà ń bí tá à ń ro rere kan bàbá yìí ire máa bá yín o. Tá à ń ro rere kan ẹbí bàbá yìí bàbá dáadáa yìí ire á máa bẹ́yìn náà. Àwọn ọmọ yín náà ṣoríire torí oríire la ṣe wá síbí lénìí. Ẹni tí ó bá tiẹ̀ dorí ahun ẹni tó dájú jù láyé ló máa ń dorí ahun torí tó bá fẹ́ gbé orí ahun báyìí tó bá ti tọwọ́ bọ̀ lẹ́nu idà ẹ̀ máa fi gé ẹ lọ́wọ́ ni. Ṣùgbọ́n tó bá fẹ́ dorí ahun ìwọ náà máa gbọ́n gan. Tó bá ti gbọ́n báyìí ìyẹn túmọ̀ pé ó dájú. Gbogbo ọ̀dájú tó wà níbí náà kò ní sẹ́ni tí ò ní rí nǹkan dáadáa tá à ń ṣe. Bàbá ọ̀fẹ́ má fẹ́. Ọ̀túnba yín lẹ sọ bẹ́ẹ̀ o. Ọ̀túnba yín lẹ sọ bẹ́ẹ̀ o. Lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa o. Lágbára Ọlọ́run oríire báyìí la máa bá yín ṣe. Olùgbẹ́ lọ́wọ́ yẹn. Ẹ bá mi sọ pé ó ti ṣe é ṣe o. A máa ṣe é ṣe fún wa. Thank you very much. Ẹ pa àtẹ̀wọ́ fún bàbá ìjọba padà.